a fẹ́ sọ̀rọ̀, a fẹ́ tú àṣírí lórí ọ̀rọ̀ Olúwo pẹ̀lú ẹ̀sùn tí ó fi kan Ọọ̀ni tilé Ifẹ̀. Àṣírí tá fẹ́ tú yìí ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ wà wíwà nípa ẹ̀ sẹ́yìn. Ẹ jẹ́ kí n bẹ̀bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tẹ̀ ń wọlé, ẹ̀yin dádì ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi tẹ̀ ń wọlé, ẹ má bá mi, mò ń bẹ̀ yín ẹ bá mi pín program yẹn bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ̀ kó lè délé kó lè dóko, kó dẹ́sẹ̀ kúkú kó dọ́nà jíjìn, kó lè bá àṣìṣe tá a fẹ́ kó jẹ́, because ohun tí Olúwo ń fẹ́ ni kí Ọọ̀ni ó respond sí nǹkan tó ń bá sọ, ṣùgbọ́n mo láǹfààní àti sọ wípé ẹ káàbọ̀ sí orí ìkànnì. Ẹ wo, ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí, a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá. Ẹ ti mọ̀ wípé táwọn bá ti rí báyà wa kì í sọ, ètí a bá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣó ti tọ́ ní ọ̀rọ̀ ikú tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré. Ìwọ tó bá ti subscribe, bóyá subscribe kó lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré. Ó yẹ ká sojú abẹ́ǹkó bóyá. pé bí èèyàn bá dúró fẹ́gbẹ̀gbẹ̀rún ọdún Ọọ̀ni tilé Ifẹ̀ ò ní fèsì. Yorùbá ní a kì í nígi lọ́gbà ká má mèso orí ẹ̀. Ọọ̀ni tilé Ifẹ̀ ò sí nínú ọba fracas, because mo rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ lórí social media. Ṣé mọ̀ pé tí wọ́n bá ti fẹ́ sọ̀rọ̀ wọ́n fi sentiment sí. Sentiment wọn nípa àwọn ọba wa ń fa fracas. Wọ́n sọ wípé àwọn kọ̀ọ̀kan nínú wọn ń dojú tìran káàárọ̀ oòjíire bí, torí pé ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ wọ́n níbẹ̀ bá ń ṣẹ́gègé ọ̀tẹ̀ ẹjẹ́ amúta sẹ́yìn kúrò. Béèyàn bá fẹ́ sọ̀rọ̀ nípa pé ọba ń pe ọba níjọba ń fi ọba níràn, ẹ má dárúkọ Ọọ̀ni tilé Ifẹ̀ sí. Kò sẹ́dá tó pé tán, kò sí ẹ̀dá tó lè pé tán. Ìdí ni pé kò sáǹjànú nínú wa, ṣùgbọ́n bí dídá ẹ̀dá bá ti gbé wọn ju ìdàkejì lọ, a mọ̀ gbà bẹ́ẹ̀ fúnra wa ni. Lára wọn tí ń sọ̀rọ̀ wọn ọ̀sà ìfẹ́núká pétúmódù tìlú pétúmódù. Ṣé mọ̀ wípé ọmọ tó kú lọ́fà yẹ̀ fún lóko ńlá ń tó dé ló ní ká wá rí òun. Ntọ́ bá sì ntí kádàrá bá mú wálẹ̀ dá mọ́ ń gbà. So, having said that, ọ̀rọ̀ nípa Olúwo àtìyàwó ẹ̀ àná tó lọ t'Olúwo fẹ̀sùn kan Ọọ̀ni tilé Ifẹ̀ pé wọ́n sẹ́ẹ̀tì ẹ̀ up sínú ilé òun ni wọ́n dẹ̀ jọ gbé fódìdí ọdún 3. Ọ̀dà afẹ́mọ̀ lénìí, ṣé lóòótọ́ ni wọ́n sẹ́ẹ̀tì ẹ̀ up? Ọ̀nà wo ni wọ́n gbà fẹ́ra wọn? Mi àgàdá láǹfààní wípé ọ̀rọ̀ tí obìnrin yẹn sọ gangan ni mo máa play, kì í ṣe ọ̀rọ̀ àtẹnudẹ́nu tàbí wọ́n ní wọ́n pé. Ọ̀rọ̀ Channel Chin gangan fúnra lára ẹ̀ ni mo máa play, lélẹ̀ tó túmọ̀ sí wípé ẹlẹ́dàá wa ń gbọ́ òsì ń bẹ̀, ẹlẹ́dàá Channel Chin ń gbọ́ òsì ń bẹ̀. Plug eléyìí ló lè yọ pẹ̀lú ẹ̀, eléyìí ló lè yọ, ìyẹn ò ní wọlé síbì kan. Ok, ọ̀ya lọ́lù ń báyìí lọ́lù. So kí ni tí wọ́n gbìyànjú àti sọ? Ò ní wípé ń bọ́ ọba ti jẹ́ ó ṣèkè láìfù tánu o. Ní tí wọ́n gbìyànjú àti sọ ni pé Olúwo, ẹ̀yin àgbà wò, ẹ̀yin ọmọdé wò, ẹ̀yin ọmọ ọkọ wò, lọ́dọ̀ tèmi Olúwo nílò ìrànlọ́wọ́ wa. Ìdí ni pé ìjà tó ń gbé jáde pẹ̀lú Ọọ̀ni kò rí jàjà, kò sí ní tó fẹ́ fi bọ́ọ̀ níjà. Gbogbo ẹ̀yin tí ẹ gbé àgbéyé ọmọ, ẹ bá mi share program yìí. Mo fẹ́ kọ́kàn Olúwo torí ẹnìkan fi ọ̀rọ̀ ránṣẹ́ sí láti Canada.
àwọn tí wọ́n jọ gbérí ní Canada wọ́n rán mi sí Olúwo onítọ̀ ń fọ̀rọ̀ ránṣẹ́ wọ́n dẹ̀ bẹ̀ mí gan kí n jọ torí Ọlọ́run kí n bá wọn play ọ̀rọ̀ àwọn so that èmi àtẹ̀yìn ò lè mọrú èèyàn tí Olúwo jẹ́ ṣe gbàgbé lára tí ń kan Olúwo lára ò ní pé ikọ̀ kan láàrin wa díẹ̀ nínú wa mọ ọ̀pọ̀ àṣírí nípa Olúwo ìgbà tọ́rọ̀ ti pé èmi mo foyọ níjọba tó jáde àwọn tí wọ́n jọ gbé ní Canada àmì àwọn tó jọ gbé ní Germany wọ́n pè mí tí wọ́n jọ ń sunú ilé pé tó bá fẹ́ mú gbó tàbí mú kùkú yé gbà yẹn àwọn máa ń lé síta ni díṣẹ́ Olúwo tọ́jọba wo táwọn wo òré èèyàn gidi fi jọba tó jò ní wọ́n rí pig pé àwọn máa ń lé jáde ni ó máa ń gbé báàgì fẹ́nìkan gbà náà mọ tí mọ orúkọ ẹni yẹn mọ́ o ìrántí alẹ́ àṣẹ ó possible kí n rántí ẹ̀ kí n tó parí ọ̀rọ̀ mi ẹni yẹn ló máa ń gbé báàgì fún so ọmọ asùntání nígbà yẹn now ńgbà tó fi máa délé kò ní nǹkan kan lọ́wọ́ ẹni tó fọ̀rọ̀ ránṣẹ́ sí mi jẹ́ kó yé mi pé ǹjẹ́ mo jẹ́ mọ̀ wípé ńgbà tí wọ́n píìkì Olúwo tólúwo lówó lọ́wọ́ ṣe lolúwo ń ṣe báárà ń tọrọ báárà ó ń sagbe ó ń gbé agolo àwo káàkiri pé káwọn èèyàn dáwó fóun ó yẹ ilé àwọn kan wọ́n mọ̀ nǹkó òun àjọba ìyẹn máa ṣe ó máa fìdí ọ̀rọ̀ mi múlẹ̀ pé bájọ́ ọ̀bá rí kò ní dédé gbó now mi fẹ́ gbà kókó yín lónìí ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́rọ̀ tí onítọ̀hún fi ránṣẹ́ sólúwo mo fẹ́ kẹ́ bá mi share kábíyèsí Olúwo ẹ bá mi táàgì Emperor Abdulrasheed Adéwálé Àkànbí Facebook page wọn nìyẹn ẹ bá mi táàgì wọn bẹ́ẹ̀ ẹ bá mi táàgì Emperor Olúwo tàbí Adéwálé Àkànbí tàbí Wálé Àkànbí Olúwo ní Facebook page tọ́pọ̀ láì ṣe blogger ọba tó dẹ̀ jẹ́ pé àwọn náà operate ẹ̀ fúnra wọn láwọn ìsọ̀ǹgbè tó ń bá wọn operate o ẹ jẹ́ amúkàlẹ̀ tó ká mú sọmọ ẹ gbọ́dọ̀ tarakùnrin fi ránṣẹ́. Awíkóńkó àtàndá ènìyàn. I wish you could play this my voice clip to Rashidi Oluwo. I want Rashidi Oluwo to hear this vividly. Rashidi Oluwo, you are ungrateful human being. I'm sorry to call you by name. You know when you was in Canada, I called you by your name. Your name is Rashidi until you become whatever they call you, king of Iwo. Rashidi Oluwo, you are ungrateful person. You are ungrateful. All what you have been saying about Ooni of Ife, all what you have been saying about him were not true. You are an ungrateful person. Somebody like you never, ever see favor from God. Rashidi, you forget when you was begging people in Canada and Toronto, when you was begging people to contribute money for you. Tí o ń gbé ìgbà bára kiri pàtí kiri pé kàn jọ pé kàn dá owó fún ẹ pé o fẹ́ lọ jọba ní Ìwó pé wọ́n ti ń du ọba níbẹ̀ pé wọ́n lọ bá tọ́ sí Rashidi tó ń gbé ìgbà bára kiri tí everybody contribute owó fún ẹ tí inú everybody ń dùn wípé Rashidi tó jẹ́ pé àti ròpin pé it can never be somebody in life. It will be alone if I turn life way around. And we started contributing money for you, Rashidi. And you went back home, you become a king of Iwo. Look at the way you are talking, running your mouth, Rashidi. You are ungrateful person, Rashidi. You are ungrateful element. I know. Bible says, sinner will never go
unpunished. Rashidi, you will be punished. You will be punished. I am not from Ile Ife. I am not from Osun State. But I am telling you the truth that you are an ungrateful person. You are an ungrateful person, and God is angry with you, Rashidi. Mighty God in heaven is angry with you. Because of that running mouth, you are running your mouth all around the social media. What's up that to give Bolusha God can remove it. You are an ungrateful person, Rashidi. I want Awiko to play this my voice clip to you, and I want everybody in Iwo to hear this my voice clip vividly. Your king Rashidi is an ungrateful person. Nígbà tí Rashidi fẹ́ kúrò ní Canada, Rashidi started begging people to be contributing money for him, and we contributed money for Rashidi. Pé kó tiẹ̀ lè jọ èèyàn, kó tiẹ̀ lè ti ènìyàn. Look at what Rashidi is doing now. Ó ti gbàgbé ìyà tó jẹ òun ní Canada. Rashidi, tí o bá mọ̀ wípé you are not a criminal, ra ticket kó má bọ̀ ní Canada, and you will see that you are a criminal. Ooni of Ife tó ń run mouth against ẹ pé ó gba ìyàwó ẹ, ó pé ìyàwó wo ló ń sọ? Ṣé ìyàwó tá ti torí ẹ̀ declare wanted ní Canada tó yẹ pé wọ́n ṣọ́ ẹ pé kó wọ Canada ni tá bá bí ẹ dára Rashidi, come to Canada. Everybody in Nigeria will know that you are a criminal. Ooni tó ń run ní mouth pẹ̀lú ẹ yóò kì í ṣe criminal. Ooni can travel to any country in the whole world. It's only you, Rashidi. You can never come to the United States. You can never travel to Canada. Tí o bá mọ̀ wípé you are not a criminal, Rashidi, go to United States or you travel to Canada. You will see that gbogbo nǹkan tó ń sọ pé àṣírí ẹ̀ máa tú níbẹ̀. Lẹ́yìn ìwọ nìkan ló ti lè rán mọ́ ọ̀tún ẹ̀. Rashidi, you are nobody. When you was in Canada, Rashidi, you are nobody. You are nobody. You see, everybody in Canada, they were angry. They were angry at you, Rashidi, because you are an ungrateful person. You are an ungrateful person, Rashidi. You are an ungrateful person. You need to ask for forgiveness. You are an ungrateful person. You are an ungrateful element, Rashidi. Please, I will go play this voice clip to everybody in Nigeria to hear this my voice clip. It shall be well with everybody. In Jesus' name. Well, ntí ẹ̀gbọ́n mi yẹn ní kí n play nìyẹn o. Sáà mo ti jíṣẹ́ yín, mo mọ̀ pé máa wo program mi pẹ̀lú ògo Ọlọ́run. Now, ìjà wa lọ sínú bone of contention gangan. Báwo ni Olúwo ṣe pàdé Channel Chin? Ìyàwó tó náà wálé láti Canada. Tí wọn ò mọra wọn rí láti ibì kan. Ṣùgbọ́n tí wọ́n pàdé níbi ayẹyẹ òkú àgbà ọbẹ̀ Elégùṣì ló introduce channel sí Olúwo, ọ̀rẹ́ mi ni o, ọmọ ọba ni o. Wọn ò tí ìbúra fólúwo ńgbà náà, kò tí ìdólúwo, ṣùgbọ́n wọ́n ti mú. Láti bẹ̀, n ò ní jẹ́ kó tẹnu mi jáde mọ́, ẹnu Chin gangan mo fẹ́ kó ti wá. Ẹja tẹ́tí wa bẹ̀lẹ̀ jẹ́, ń mọ̀ analyze bí bá ṣe ń lọ. Beside you, and you know, it was a party. We were all drinking, having fun. There was a party. We were all drinking and having fun. I had a little bit too much to drink. I had a little bit too much to drink. That means omotiyo. So I went upstairs to one of the rooms, and I laid down and fell asleep. Òun wọnú yàrá kan lókè, òun sùn nítòun. Ẹ máa gbọ́ fúnra láre ni ó sọ o. And like around 3 o'clock in the morning, I woke up to find Oluwo on top of me. Ńgbà tí mo jí níbi aago 3, mo bá Olúwo lórí mi, fúnra láre ló sọ o. I found Oluwo on top of me. Ọ̀rọ̀ yóò sàpamọ́ rárá o. My clothes were removed. My clothes were removed. I didn't have any clothes on my body. I didn't have any clothes on my body. And Oluwo was on top of me. And Oluwo was on top of me.
And I started going crazy because I'm just a foreigner. I don't know what is going on. I said, hey, excuse me. No. And he said, no, I'm a king. Can you imagine? Oluwo sọ pé ọba lòun o pé ọba sì máa ń ba lérí gbogbo nǹkan ni o bàbá tí ọba bá ti fi pọ́nrán lọ ọ gbọ́dọ̀ kọ o káwọn òsà mọ́ bá bínú sí ọ ayé o kémi náà lọ jọba mọ̀ sọ pé mo gbẹ́sẹ̀ lé ìyàwó yín pé mo gbẹ́sẹ̀ lé. And in our culture, you don't say no to a king. In our culture, you don't say no to a king. Can you imagine that? Kábíyèsí Olúwo ni o. And then when a king extend leg to you, you must agree. Bí ọba bá ti fi pọ́nrán lọ, o gbọ́dọ̀ gbà ni, o gbọ́dọ̀ kọ̀, ó tóbi o, ó kéré o, o ṣáà gbọ́dọ̀ kọ̀. O gbọ́dọ̀ yàtọ̀ fún ni kí bàbá ó fi pọ́nrán rìn dáadáa. And you are going to be my wife, and I'm Wallahi bó ṣe dìyàwó nìyẹn o, you are going to be my wife. going to marry you, and don't worry, you're going to have a good life, and blah, blah. You are going to have a good life. Now, ǹjẹ́ ọ̀rọ̀ Ọọ̀ni jẹ jáde ń bẹ̀ rárá? Is there any way tí ó máa yí ti sọ pé Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ló introduce mi sólúwo tàbí ló introduce Olúwo sí mi? Báwo náà ṣe máa set èèyàn up? Mo mọ̀ pé lóye lẹ́yìn. Ẹ̀dẹ̀ tí ń bá mi fòye gbé ẹja wọn lọ. And you know, it's very embarrassing, you know, and the reason I'm saying this is because Oluwo has gone all around, north, south, east, west. He's telling people that I was a prostitute from Toronto. Ó ní bàbá pé onínàbì láti Toronto. Pé ní tí bàbá ń pòun káàkiri nìyẹn. So tó jẹ́ kó máa sọ̀rọ̀ nìyẹn o. Pé gbogbo èèyàn ló dẹ̀ ti believe lóòótọ́ because majority wa ń gbà náà kọ́ ló ń dáríjì wa. Ń tá fọkàn sí náà ni pé olóṣó ni o. Alólóṣó ni ẹni ẹlẹ́ni láti Toronto wa. Olóṣó tó ní grade. That he didn't know me. That he slept with me on the first night. That he slept with me on the first night. And that was how it happened. That first day, náà ni bàbá gbé laga sí logo sí laga. Ni bàbá jomlan papa. Ni bàbá ṣe toto mẹ́lẹ́tò. Pẹ̀lú obìnrin tí bàbá ṣẹ̀ṣẹ̀ pàdé. Nísìn ojú bàbá ṣẹ̀ṣẹ̀ là. Ó dàbí ẹni pé chin ó ti lo oògùn Jamaica bó oògùn Canada wá. Bàbá ò mọ̀. Tí bàbá fi rí pé ó mu tí yóò bóyá bàbá gan lọ́tọ̀ nǹkan sí ti mu. Ìmí ń sọ bẹ́ẹ̀ bóyá mo sì ń bẹ o. Bóyá bàbá lọ́tọ̀ nǹkan sí ti mu tó fi sùn lọ. Tó jẹ́ pé ńgbà tó náà débẹ̀ ṣe ló náà tàkàkà tán fi ń bọ́ pátá díẹ̀. Tán fi ń gba pátá díẹ̀ kò mọ̀. Tí bàbá fi kí nǹkan sí kò mọ̀. Bí aago 3 ló ẹ̀sẹ̀ jí. Bóyá bàbá bá ń lo ẹlẹ́ẹ̀kejì. Àbí bàbá tó kọ ẹlẹ́ẹ̀kejì dé bàbá fẹ́ lo kọ ẹlẹ́ẹ̀kẹta. Bàbá fẹ́ lọ kó wọ́n fẹ́ lọ kó kí lorúkọ tán máa ń kó ìsárí àbí ìsárí náà ni àbí kí ni tán wọn kwari ìyá bàbá fẹ́ lọ kó kwari padà ẹjẹ́ àmọ́ bá lọ o Ọlọ́run ràn wá lọ́wọ́. Tell the people the truth. Tell the people that you raped me. Can you imagine? Tell the people the truth. Tell the people that you fipá bá mi lò pọ̀. N lọ sọ eléyìí fún rẹ o. No be my mouth o. Tell the people what happened the first night you met me. I had too much to drink and I laid down in one of the rooms in the house. I woke up 3 o'clock in the morning, my clothes were removed and Oluwo was on top of me. Béèyàn náà bá ní púpọ̀ láti mu, ṣé dandan ni kó mu gbogbo púpọ̀ tó bá ní? Débi pé èèyàn wà unconscious tí òfin mọ̀gbà tán gbaṣọ lọ́rùn ẹ̀ tán ń bọ́ pátá ń díẹ̀ tí wọ́n ń kó pọ́nrán sí. Kí ló orúkọ ọmọ ẹpọ̀n pàpàpà ẹpọ̀n làlàlà. Ọmọbìnrin nǹkan o bó lọ́wọ́ àná ó wà nílé o. Ẹpọ̀n pàpàpà ẹpọ̀n làlàlà máa fọ́pọ̀n mú máa kó pọ̀n sí. Bàbá kó pọ̀n sí. Òun náà gba gbogbo ẹ̀ mọ́ra. Óyè ó là. Jésù ni o. Jésù. That is what happened. And 1 month later, this was February 2nd, 2016. Ọlọ́run lè gbàgbé láíláí February 2nd. I will never forget this day because 2016. February 2nd, 2016. I will never forget the day in my life.
This is the day that my life changed drastically. The day I met Oluwo. This is the day my life changed drastically. I met Oluwo. February 2nd, 2016. I met Oluwo February 2nd, 2016. 1 month later, I missed my menses and I was... Wow, Oyunde. Ìyàwó tá pàdé lójú ijó, ìran ni ó wò lọ. Ìyàwó tá pàdé pátì, tá fọ́pọ̀n sí, tá kó pọ̀n sí, tó náà kó pọ̀n mú. Láàrin oṣù kan péré, oyún ti dé, ìyàwó ti dé. Oh, okay. Tá ń wá táàrí, God bless that woman. May God bless her, may God bless her. Ara àwọn tí ń fún comedy no. Tí ẹ ò ní ta lágbára Ọlọ́run. Kíní yẹn popular gan ó go viral. Máa kó pọ̀n sí, máa fọ́ pọ̀n sí, máa mú pọ̀n. Ẹ mọ̀ sọ pé Awíkonko ṣe wá ya ọmọ ta báyìí. Sádúró bàbá 50 náà ló ń sọ gbogbo eléyìí lẹ́nu, ẹ má bínú, a máa wá bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. So, lẹ́yìn oṣù kan, ìrẹsẹ̀ tí wọ́n ṣe, oúnjẹ jáde. Wọ́n gba rìsọ́ọ̀tì àkọ́kọ́, oyún dé, ọmọ ọba, prince, wọ́n bí prince. Oyún ìbálòpọ̀ ọjọ́ kan ló di prince lọ́dọ̀ ọmọ ọba tí ó padà jolúwo lọ́jọ́ kan, tàbí tó náà padà wálé wá du Olúwo lọ́jọ́ kan. Bí ìyá rẹ̀ bá padà gbé wá o, torí ìyá rẹ̀ ó ti padà sí Canada bí mo ṣe gbọ́. Eléyìí ni you are a fool. Ta ni bá wí gangan? Ṣé ìṣe bàbá rẹ̀ ló ń bá wí? Awíkonko má pa mí náà. Mo ti di sáǹkì. Mi ò lè pa yín náà. Ẹni tó sọ pé you are a fool ni mo fẹ́ wò. Ọ̀gbẹ́ni Daniel Ọláwálé. N bá wò dáadáa ọmọ èké lọ jẹ́. Bàbá rẹ̀ tó tó mi lọ́jọ́ orí fúùlù ni. Ìyá rẹ̀ tí ó lè jù mí lọ fúùlù ni. Mo gba àwọn tá a jọ jẹ́ dìse méjì nínú fámìlì yín fúùlù ni wọ́n. Gbogbo lineage yín fúùlù ni. Ìrandíran rẹ̀ fúùlù. Ìwọ gangan fúlíṣì. Gbogbo yín pátápátá ẹ fúùlù. À ń so tọ̀rọ̀, ó lẹ́nìkan fúùlù. Òpònú ni ọ́ ni. Mr. Sukanmi Adrian, mi lè pààyàn náà. Nítorí Channel Chin sọ ni mo ń sọ jáde náà. Mi kọ́ ni mo fọ̀rọ̀ sí Channel Chin lẹ́nu náà. Ẹ máa gbọ́ o. Pregnant. So 1 month after I met Oluwo, I was pregnant. If you people do the math, his coronation was January 16th. I met him February 2nd. My baby is born November 16th. Ìṣirò nìyẹn o. Okay. Coronation January. Wọ́n pàdé ní February. Ìyá wa Channel Chin, torí ẹ bá ti jó lórí ìyá wọn wò. Ìyá wọn wò. Channel Chin ṣe ìyá tèmi. Ìsọmọ Yorùbá. So ìyá wọn ní wò ń bẹ̀. Ó lóyún. Ó bímọ ní November. Ó wá ní kábò ń calculate ẹ̀ gẹ́gẹ́ bí oníṣirò. Èmi ò sì mọ mathematics. Mo fail ẹ̀ wá ẹ̀kì. Kò jẹ́ kí n lè mọ bí ó ṣe bọ́ sí gangan. Dàbí alára. So torí Ọlọ́run ẹ má fẹ́ léyìn ó lọ mí. Ọ̀rọ̀ lásán lèmi máa sọ. 2016. November from February is 9 months. November from February is 9 months. Àwọn oníṣirò ń bẹ́ ń bí. Chibogu ó ló pé. Ọ̀gá mi ó pé 9 months náà ni oṣù mẹ́sàn-án. 9 months ni oṣù mẹ́sàn-án. Kò dín kò lé. Ó ṣe gẹ́rẹ́gẹ́. Wọ́n ní bàbá wa ló lóyún náà. Ṣùgbọ́n bàbá sọ nínú ọ̀rọ̀ tí mo play lánàá. Bàbá wo Olúwo sọ̀rọ̀ kan. Wọ́n ní DNA làwọn ò fi mọ̀ bóyá àwọn làwọn lóyún. Bàbá sọ̀rọ̀. Wọ́n ní ó bímọ kan fún àwọn nígbà náà. Àwọn ò tí ì wá lè tọ́ka sí bóyá ọmọ ni o bóyá kìí sọmọ àwọn. Ṣùgbọ́n DNA ni ó fẹ́ léyìn hàn. Nígbà tí bàbá rí òpó ẹ̀. Tí bàbá kó nǹkan sí, wọn ò yẹ DNA wò. Oyún dé. Ìyàwó bá wọn gbé fódìdí ọdún mẹ́ta. Wọn ò yẹ DNA wò. Arábìnrin ti lọ, ṣe ló wá dàbí ẹni pé bàbá mísì ẹ̀. Wọ́n bá mísì, ó dàbí ẹni pọ́nmọ ọba wọn mísì. Because n tó fi lé lọ́dún mẹ́ta kí wọ́n tó gbọ́rọ̀ rẹ̀ jáde, ó dùn èèyàn púpọ̀. Ó yàyàn lẹ́nu púpọ̀. Ẹ máa gbọ́rọ̀. Oyún ti dé o. Ìyàwó ti lóyún o.
ìyàwó tá àti ìsó yìgì fún odidi ọba fẹ́ ìyàwó kò só yìgì bó bá tiẹ̀ já wa tálákùúta yìí la bá fẹ́ ìyàwó bẹ́ẹ̀ á sọ pé a fi dọ́rẹ́ ni á sọ pé wọ́n wo bùkátà wa lọ́jẹ́ kan bùn wa lọ́fẹ̀ẹ́ odidi kábíyèsí fẹ́ ìyàwó wọn ò ṣe wẹ́dìn ni kí la ti fẹ́ pé yìí sí Olódùmarè. That's when I met Oluwo, February 2nd. He raped me. And the next day, because he already slept with me, listen to me, Maureen, I'm not going to say I was a virgin. I was not a virgin, but because he slept Channel náà tán, oh, he's a virgin. Oh, he's a virgin. with me the first night, he raped me. The next day, he said, okay, we are going to Iwo, we are going to the palace, and Ìjọ́ kejì náà wọ́n wá pálásì, ìyàwó ti dé náà nù ni. Ìyàwó tí wọ́n pàdé ń patí lálẹ́. Ó dàbí ẹni pé bárábìnrin ti mú nǹkan yó, bẹ́ẹ̀ náà ni kábíyèsí mú nǹkan lọ́dọ̀ tiwọn náà. Igbó tí wọ́n gbà ó ju géèjì èyí tí wọ́n máa ń gbà tẹ́lẹ̀. Wọn ò wá mọ̀ wípé àwọn ṣẹ̀ṣẹ̀ pàdé ẹni. Bóyá ṣe lọ́dà bí ọ̀rẹ́ múmú, bí ẹni pé wọ́n ti meet tipẹ́tipẹ́ for years. Bóyá ọ̀tọ̀ lójú tí wọ́n rí lára ẹ̀. Do you know pé Olúwo ti níyàwó tẹ́lẹ̀tẹ́lẹ̀? According to wádìí, obìnrin wọn sì wà dáadáa o. Òun ó bímọ bíi méjì mẹ́ta fún wọn. Obìnrin yẹn wà. According to bàbá bò portray ẹ̀ rí, Ọlọ́run ṣàánú gbogbo wa. According to ntí mo gbọ́ o. will make you queen. So I went with him. He told me I should pack all my load, and he's bringing me to Iwo to do marriage, and we're moving into a palace, and blah, blah, blah. Maureen, the very next day when we got to Iwo, there was no palace. The palace didn't even have a roof. Ayé o! Ayé o! Ẹ̀gàgà tìrẹ́gà wáró, ẹ̀gàgà tìrẹ́gà wéṣẹ́. Ẹjọ́ fọ̀rùn mi làbára gbọ́n mi regún. Wọ́n ní pálásì tí wọ́n mú yàwó wá kò ní rúùfù. Wọ́n ìparí pálásì tí wọ́n ìdánu fóbìnrin. Ọmọbìnrin wọn ti dé Ìwó tán kó tó mọ̀ wípé tó ń ti tafa. Ayé burú o. There was no palace. We were staying in one barrister Atanda. Ilé barrister Àtàndá, barrister Àtàndá ló fẹ́ pè. Ilé barrister Àtàndá làwọn kọ́kọ́ gbé. Ṣé mọ̀ pé mo sọ́nú ètò tí mo ṣe lánàá pé bàbá wa Ògúndòkun mo lè sọ bẹ́ẹ̀ ni wọ́n kó àga tó Olúwo kọ́kọ́ lò náà kó fún. N ta fi ń sọ wípé Olúwo mòore nu. Tẹ́ bá ríru wa tá bá ń dẹnu dé ọ̀rọ̀ Olúwo, ó túmọ̀ sí pa àmọ́ púpọ̀ nú àwọn nǹkan tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n torí pé Olúwo dájú sọ ọ ní. Ẹni tí ọba ọjà ló ń bá jà, ẹni tí bá ń bá yàn jà lèyàn máa ń bá jà tíjà fi máa ń dùn. Azin ọsọkọ ọ̀rọ̀ sí mi, ọsọkọ ọ̀rọ̀ sí ọ, ọsọ sí mi, mọsọ sí ọ, àwa wẹ tí yóò gbé sí lára, ìyẹn ló máa ń dùn. Bọ̀tẹ́ tó ń fà, tó ń gún lẹ́sẹ̀, tó ń tẹ̀ mọ́lẹ̀, tó ń sọ̀rọ̀ sí tí ò dáhùn. Ó bú ọ sọ̀rọ̀ ìgbàdógóje rò wájà, Ọọ̀ni will never answer you. Báwa bá ti wá sọ̀rọ̀ báyìí nísìn, Ọọ̀ni rán wa ń sẹ́ni. Owó wọn kó fún wa, a gbọ́dọ̀ defend àpèrè Oòduà àmọ́. Ẹ ò mọ̀ wípé ẹni tó bá ti ń dákẹ́ mọ́ ní sympathy. Exactly tó ń ṣẹlẹ̀ sọ́ọ̀ni nìyẹn o. Tí majority fi ń defend Ọọ̀ni. Pé máa yìí ò kì í sọ̀rọ̀ náà o, máa yìí fẹ́ràn àlàáfíà náà o. Nǹkan ẹyọ kan lọ ní ṣe tó ní fi win heart mi. Ńgbà tó ní dórí àlééfà, Ọọ̀ni kú òní lè fẹ́. Lọ sí Ọ̀yọ́ láti lọ bá bàbá wa, Ọba Lámídì Adéyẹmí III. Ọọ̀ni fọ́ gbogbo wa lẹ́nu, Ọọ̀ni surprise every one of us. Ibi tí Ọọ̀ni ti win heart mi nù. Now, ẹja gbọ́rọ̀ chíyè síwájú sí. Oh, Mr. Sukanmi Adrian, Awikonko, I am eating pepper soup, please. I eat every pepper soup jẹ. Èmi ò rí pepper soup jẹ. Okay now. Atanda, he's also based in UK. He can attest to this. Anybody start Àtàndá lè attest sí pé UK ni wọ́n wà. Ilé wọn tó wà nílé ńlá wọn wá fún kọ́kọ́rọ́ ọbẹ̀. Bí a lè jẹ́ ká yí ọba wọ́ọ̀tà. A ní jẹ́ ká ṣírí ẹ̀ ó tù. Ẹjọ́ orí bi dé sí. Kábíyèsí ò tí ìlú. Olúwo olówó ń gba tó Olúwo délé padà. Láti Canada. Àríkó máa mú nǹkan bọ̀ tí jogún mọ́dẹ ni. Àrí Canada máa mú nǹkan bọ̀ tí jogún gbó. So ìwọ̀nba change díẹ̀díẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní dé sọ́wọ́ ọba ni wọ́n ní gbogbo rádàràdà tá à ń rí lórí social media yẹn.
ìyẹn ni wọ́n fi ń gapá náà fi ń sọ iye bàtà táwọn ń wọ̀. Hello kábíyèsí Olúwo, gbogbo ẹni tẹ́ ń sọ fáwọn èèyàn yín iye kan náà ra bàtà tẹ́ ń wọ̀, bàtà kan náà lájọ ń wọ̀ sà. Mo lẹ́hìn mọ́ àǹfààní àti sọ fún yín bẹ́ẹ̀, bàtà kan náà lèmi àti yín jọ ń wọ̀, ibi tẹ́ ti rà mo ti ń rà, irú bàtà tẹ́ ń rà mọ̀ ń rà, kò sí kàrámọ̀ kankan bẹ́ẹ̀. Àwa tá àjọba o, tálíkà Ọlọ́run la wá o, àtálíkà bí èkúté ṣọ́ọ̀ṣì, ṣùgbọ́n bàtà kan náà lájọ ń wọ̀. Ṣé gbọ́ kábíyèsí? Nígbà tó dìde ọba bá ẹ̀sẹ̀ ń sọ wípé agbádá mi iye báyìí mo ra, ṣe ìráwọ̀ tẹ́lẹ̀ mi iye báyìí mo ra, ẹ̀rí pàǹpà ẹ̀rọ̀rùn mi ẹ̀rí pàǹpà iye báyìí mo ra, ọba àwọn olówó nu. Ìyẹn náà máa ń pè ní ọmọ ìjẹbẹ̀rí tí wà bí àyà, ojú ọ̀rọ̀ lárí tí sọmọ ẹ̀ lọ́lá níyọnu, ọ̀la níyọnu. Ẹja gbọ́dọ̀ sí ìtorí Ọlọ́run. We were staying in Barrister Atanda's home. That is where we stayed. There was no palace, there was no royal, I will make you my Olori, there was nothing. There was even a family. I will make you an Olori, there was nothing. That came they were so upset because Oluwo disvirgined one girl from that town and promised that family marriage. Ẹ gbọ́, ó ní Olúwo gba ìbálẹ̀ iná sọ ìfúnra yìí o, Olúwo gba ìbálẹ̀ obìnrin kan ní Wò ó ṣèlérí pé wọ́n fẹ́. Yàn pé lọ́pọ̀ ọgbà a ti sáré fún yàn lóyún, àwa tá a bá yáàdí láti fún yàn lóyún, àwọn kan nu owó ọgbà tí wọ́n, àwa bẹ̀rù èpè gbégi lódò mọ́ bẹ̀rù èpè àwa kan láàrin wọn àwa bẹ̀rù èpè. Èmi tiẹ̀ lójó láyé ìgbà táwa ń yọrí bọ̀, ẹ̀ ń bá ti sẹ́yún máa kú ni. Èmi lójó ìfẹ́ ló kó èèyàn lọ́rùn, bọ́ bá ló gbóyún dé ọ̀ká bọ̀ o má ṣe o jẹ́ ń fi rọrùn gbélé ayé mi o. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bàbá náà ṣe ń gbà náà, wọ́n gbà bálé arábìnrin ọ̀hún, wọn ò gbọ́mọ, wọn ò gbàyà, wọn promise wọn. Ńgbà tí bàbá wa padà dé tó wá jọba, ìrètí àwọn eléyìí ni pé yóò síjú àánú wo ọmọ tó fi ilẹ̀. Wọ́n ní bàbá òwò bẹ̀, àwọn eléyìí ọkọ̀ọ̀kọ́ ṣépè lọ́rùn yìí pé ìwọ ọwọ́ àjọba ọfọmọ wálẹ̀ ọyẹyẹ wa òbójú ẹbí wa jẹ́ ó ríran wò. So when that family got to find out one Canadian was with this king, that is when he went to the news because he promised a lot of women. He started sleeping around with a lot of women from. Ẹ máa gbọ́ o, he promised a lot of women. He started sleeping with a lot of women. Ń lọ sọ fúnra lára yìí o, kò sí ní tá a fi ọlá ṣe, ìyọ́ fọlá jiyọ̀ náà ni. Lagos to Iwo to Osogbo to Ibadan. He was sleeping with a lot of women and promising them Olori. So when people started to find out, oh, there's one Jamaican woman living with him and blah, that is. Ńgbà tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní mọ̀ wípé Jamaican woman kan wà tán jọ ń gbélé o. Ńgbẹ́ lọ̀rán tí ń rà gbé bẹ̀ lọ̀rán tí ń yá sóbá bùbọ̀. When he went to city people and put this fake news that, oh, his wife from Canada, he married me in Canada, and that I came to Nigeria to. Now, gbogbo ọmọ káàrọ̀ òjíire. Ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o. Because ẹnìkan sọ̀rọ̀ ń bí ẹ má bínú. Okay. You blackmail your people, Yoruba people a lot. Now Yoruba people mi o blackmail mi àbí. En tó lóhun ọ̀tán má fẹ́ ó ti blackmail mi. Ṣé ṣe kò pé so pé ran mi níran gidi bẹ́yẹn. En tó nílé Ifẹ̀ kì sórí run tó ṣé kò ti blackmail mi. En tó bẹ̀rẹ̀ sí ní kó gbogbo òrìṣà dáná kò ti blackmail mi. En tó gbere lẹ́míà kò ti blackmail mi. En tó gbógun ti olórí aládé ṣé kò ti blackmail mi. Ńjọ́ ló wá fẹ́ blackmail mi. Wọ́n ń bú bàbá ọlọ́jọ́ kú rẹ̀ ò tí pé. Ọjọ́ kú rẹ̀ ti pé ó ń yẹ ni kí ló dé tó fi ń yẹ. Mi ò yẹ tọ̀dọ̀ mi o. Now, ẹ gbọ́ nǹkan tó sọ pé nígbà tọ́pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n bẹ̀rẹ̀ sí pera wọn lólórí, ó ń promise wọn, bàbá ń kóná fún wọn káàkiri láti Ìwó dé Ìbàdàn, Ìbàdàn tó Òṣogbo sífẹ̀, ó rà gbé wọn rí kankan fẹ́ Òṣogbo sẹ́kọ̀ọ́, bàbá sá ń kóná fún wọn ní ràì.
ń kó pọ̀n sí pọ̀npọ̀npọ̀n bàbá ń rọ́ lù wọ́n. Ìgbà náà ni wọ́n gborí ìwé ìròyìn kan lọ wípé àwọn pàdé ìyàwó àwọn ní Canada ni wọ́n sọ fún àwọn pé Lẹ́kì làwọn ti pàdé ẹ̀ o. Lẹ́kì wọ́n ti pàdé ẹ̀ táwa mọ̀ ń gbà náà pé òde wọn lọ ó rà mí pé bóyá òkú ìyá ni Elégùṣì ń ṣe ń gbà yẹn bóyá òkú bàbá ni ìrántí mọ́. So ńbẹ̀ wọ́n ti pàdé bàbá wa bẹ̀rẹ̀ sí ní parọ́ sínú ìwé ìròyìn pé Canada làwọn ti pàdé Canada làwọn ti ṣe wedding wọn ò dẹ̀ wẹ́ nǹkan kan kódà atari lásán arábìnrin ni wọn ò mú fáwọn òbí òun ẹnu ara ẹ̀ ni ó fi sọ ẹ̀já máa gbọ́ o. Claim my rightful spot, which was a lie. Oh my God. It was a lie. So what happened was, even before I stepped foot into that palace, Maureen, I already had a gang of enemies. Oh my God. You understand? The relationship was already built on a false foundation. You understand? Because he had promised a lot of women marry. I don't know what was going on. I don't speak Yoruba. I don't know what was going on. Oh my God. You understand? So then there was a lot of backlash about me on the internet. A lot of women started writing bad things about me on the internet. I've never been to Nigeria a day in my life, but a lot of Nigerians were writing bad things about, oh, she's a bad girl from Canada. I don't know anybody in Nigeria for them to say I'm a bad girl. You understand? Yes. So, you understand? Even now that I'm not with this person, there's so many women that come into my inbox every day. Oh, you're just a bad, you're bad, and God will punish you. Where do I know you from? You spent all of his money when you were enjoying his money. Where were you? Because I never met you a day in my life. I never seen you. So how do you know what happened behind closed doors of that palace? I will tell all of you guys, don't let this person fool you. He will never support your business. He doesn't have anything. So whatever you got. Can you imagine? Ẹ gbọ́rọ̀ báyìí, woman yẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wá sí DM ohun pé ńgbà tẹ́ ẹjọ́ ń jẹ tọ̀ìtọ̀ì, ńgbà tí ń náwó fún ọ sọ̀rọ̀ ọ jáde kó nílé ẹ o, ìyẹn ni wọ́n sọ pé èrì ní ń fún yín jẹ, ẹni tẹ́ ń wé o ní nǹkan kan lọ́wọ́, ó fún yẹ́jẹ̀ wà láǹtakùn lọ. Bàbá ọkàn gbọ́n mi sí mọ́jọ lásán ni ẹ kàn fi kíní jóná lásán náà ni o. Ẹ bá ti fi jóná tí ń tanu, ẹ bá fòbò jóná tí ẹ tanu o. Alára ni ó mọ̀ para rò wọn, alára ni ó mọ̀ para tan o. Ẹ má fọkàn sí pé yọ establish yín o, yóò fún yín ní business àbí yóò fún yín lówó kẹ́ lọ. Ń bó òfò ìjọ́ kejì ọjà nǹkan kan ò lè jáde ńbẹ̀. If you guys want to defend him, I don't. Maureen, do you understand what I'm saying? So many people have joined this Oluwo's fight against me that they don't even know me from anywhere. Oh my God. So that's how we met. A long story cut short, that was how we met. It's a long story and It's a very long story. Now, ẹ jẹ́ kọ́kọ́ dàdúró mẹ́ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé 1000 naira o. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ dàdúró mbẹ̀ yẹn ká wá béèrè tó gbóná lọ́wọ́ ara wa. Kí n tó béèrè wọn, ẹ jẹ́ kí n kọ́kọ́ rọ àwọn èèyàn mi lórí YouTube ń bì. Ẹ má wò mí ràn. Ẹ ra sticker fún mi. Buy sticker for me. Ẹ ra sticker fún mi. Ẹ ra sticker fún mi. Ọkùnrin tí ń sun rárá fọkùnrin ẹgbẹ́ àkọsẹ́rin sí. Ẹ ra sticker fún mi. Ẹ má gba ọ̀rọ̀ táwọn kan sọ wípé wọ́n sponsor mi, ẹnìkan kò sponsor mi, ẹnìkan kò fún mi lówó. Wọ́n bá ń sponsor mi. Inú ọlá ni ń wà o. So iṣẹ́ oríran mi ni èmi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko ń ṣe. Iṣẹ́ kíni? Iṣẹ́ oríran mi ni èmi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko ń ṣe. Mr. Victor Johnson wọ́n ní bẹ́ẹ̀ ni, we saw him here in Canada begging for money to travel. Okay, kò tiẹ̀ lówó tí ó fi travel wálé gan ni. Wàláì lẹ́yìn tó yẹ kó délé kó forí mẹ́yìn. Bàbá wa wo wípé àpèrè yín ò ní bówó kò ní mówó wá. Bàbá fi yí mọ́ wa lọ́wọ́, wọ́n da gbogbo ẹ̀rú papọ̀ gbùdùgbùdù. Now ẹ̀yin tẹ́ bá fẹ́ ra sticker fún mi, ẹ wò sàlẹ̀ bí tẹ́ ti wò mí yẹn máa rí $sign bẹ́ẹ̀. Ẹ click lórí $sign yẹn, á gbé lọ síbi táwọn sticker yẹn wà. Then ẹ̀yin tí ò bá gbé $sign wá,
ẹ wo bí tẹ́ ti ń wo fídíò yẹn ẹ máa rí bí kan tán kọ share, ẹ máa rí bí kan tán kọ miss, ẹ máa rí bí kan tán kọ download, ẹ máa rí bí kan tán fi sticker kan sí àbí tán fi icon kan sí, wọ́n kọ dollar sí, wọ́n kọ thanks wọ́n kọ síbẹ̀. Tẹ́ bá ti click lórí ẹ̀ yóò gbé lọ síbi táwọn sticker yẹn wà. Now níbi tí mo fẹ́ gúnlẹ̀ lélẹ́yìí, woman yìí ní bí àwọn ṣe pàdé nìyẹn. Then ńgbà tó Olúwo sọ̀rọ̀, Olúwo ní wọ́n package obìnrin fáwọn, Ọọ̀ni lọ package obìnrin fóun. Ǹjẹ́ arábìnrin ìdárúkọ Ọọ̀ni lẹ́niwẹ̀ẹ́? Bí ó bá wá rí bẹ́ẹ̀, ìdájọ́ wo ló yẹ ká ṣe f'Olúwo? Ìdájọ́ Olúwo sí lọ́wọ́ tèmi. Ìdájọ́ Olúwo wà lọ́wọ́ pálásì Ọọ̀ni. Bí wọ́n bá rí pé ó yẹ káwọn take a up, they can do so. Ìdájọ́ Olúwo ń bẹ lọ́wọ́ àwọn ọmọ Ifẹ̀. Èmi Àkàndọ̀rọ̀ Awikonko kì í ṣe Ifẹ̀. Ifẹ̀ by orírun, not Ifẹ̀ by origin. Now, so and again bí n bá jọ́ ọmọ Ifẹ̀ gan, mo kéré sẹ́ńtì ó sọ pé báyìí ni wọ́n ṣe rìn. My own is to analyze the issue, and which I am doing already. Analyst lásán lè mi. Now, mo mọ̀ wípé pẹ̀lú ìwọ̀n bọ̀rọ̀ ta a máa ọ̀rọ̀ sí ń pọ̀ o nínú 14 minutes 59 seconds èlé mo ẹ̀sẹ̀ ló 6 minutes ni o. Mo ẹ̀sẹ̀ ló 6 minutes ni o. Ìyẹn túmọ̀ sí pé ìmí ìdẹ̀ tó wà lọ́wọ́ mi náà tó náà débi 18 minutes. Another thing already, another thing entirely lórí Olúwo náà ni. Ńlá àwọn èèyàn fi máa ń sọ wípé a máa dá kéèyàn mọ̀ ṣe ọ̀gbẹ́ni Kónkóló tó jókòó síwájú yín. Torí pé gbogbo òsàní jòbì lẹ́rọ̀ bó bá kan tọ́ya ariwo máa ń gbalé gboko ni. Gbogbo nǹkan ni máa ń tán bọ̀rọ̀, tọ̀dọ̀ Awikonko kì í tán bọ̀rọ̀. Yóò máa ní part 2, part 3, part 4 ńgbà míì. So lélẹ̀ tó túmọ̀ sí pé part 2 lélẹ̀ tá a ṣe ọ̀rọ̀ Olúwo máa ní part 3. Because ìgbà tí mo wo time mi mo rí pé mo ti wọ 42 minutes already. So mi ò fẹ́ jẹ́ kó pọ̀ jù torí ẹ̀yin tẹ́ wò ó, torí àwọn tí ó padà wá wò ó kó lè jẹ́ṣẹ́ tá a fẹ́ kó jẹ́. Ẹ bá mi tag kábíyèsí Olúwo kí wọ́n bá wa pick ẹ̀ jáde nínú wọn bá ń ta play yìí ibi tí olórí Chin àbí olórí àná Chin tó ti mẹ́sàn orúkọ Ọọ̀ni. Níbi tọ́rọ̀ yẹn ti lọ́ọ̀ni nínú, ó túmọ̀ sí pé Olúwo foníjà sílẹ̀ ó ń gbala pẹpẹ lójú. And again wọ́n ní ọjẹ́ olé egun ni, wọ́n ní òfìlẹ̀ olẹ́ran díẹ̀ wà ń bẹ̀. Káti ẹ̀ wá sọ pé ọ̀rẹ́ ìmúmu èèyàn ńlọ padà ń kẹ́pọ̀n sí fún ìyàwó èèyàn lẹ́yìn ìgbà tẹ́yìn méjèèjì ti dàrú tẹ́ ti sọ pé ẹ̀jọ́ sí fúnra ẹ̀jọ́ sí mọ́. Béèyàn bá ti nígbọ̀nsẹ̀ jẹ kò yẹ kéèyàn ó tún máa pa ara orí àtàn mọ́. Tá a bá fàgbò fegúsí lájọ owó ẹlẹ̀, tápàlagbà bá fẹ́ kó oúnjẹ ó yẹ kọ́kọ́ tẹrantẹran ni. Kò yẹ kó Olúwo tó ń wo bẹ̀pẹ́ nìkan ní gbé lọ tẹ́lẹ̀ nìkan ní gbé lọ ibì kan. Ìbéèrè tèmi ni pé obìnrin wá wọ́n lù tó bẹ́ẹ̀ ni. Ọọ̀ni ọ̀wá rárẹ̀ wọ obìnrin, owó gbogbo àwọn ìyàwó owó gbogbo àwọn olórí Ọọ̀ni ní. Èwo la sàdánù nínú wọn. Ntó lè bọ́ odidi kábíyèsí wa tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ gan lọ́pọ̀ jù nínú wọn. Kò tí ẹ̀ sẹ́ńtì ò lè bọ́ kábíyèsí ń bẹ̀. So gbogbo àwọn nǹkan yìí náà lolúwo náà ń dream. Yá bó ní bá ṣe dùn tó kó jẹ́ mi. Ìbá ṣe dùn tó kó jẹ́ mi. Káwá lé mi ni mo wá fẹ́ràn àwọn obìnrin báyìí. Ọọ̀ni ìmọ̀ ń gbádùn o. Ń sì mọ̀ bá fà àjọ mọ̀ fà lójoojúmọ́. Bàbá Olúwo ẹ̀lẹ́, kábíyèsí ẹ̀lẹ́, orí ni ẹ bá sọ, orí ni ẹ bá ní gbólóhùn. Torí pé ibi tá a wà yìí kádàrá lọ́jà débẹ̀. Olúwo ẹ̀lẹ́ kábíyèsí. Ẹni ó sògbàdo mọ́ fùrọ̀ ńlọ́dà aláwàdà wọn ti bí. Gbogbo ọmọ káàrọ̀ òjìrì Àkàndọ̀rọ̀ Awikonko wá síbí láti wá sàbùkù ẹnikẹ́ni o tàbí láti wá búyàn kankan mo wá yan nàná ọ̀rọ̀ ni. Ẹ̀sùn tí kábíyèsí fi kan Ọọ̀ni tí Ilé Ifẹ̀ ńlá wá yan nàná.
so àánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ o wàhálà ti dààmú ó kéré ó tóbi kò ní mọ̀nà lé yín ẹni mọ̀ṣì ẹni mọ̀yà bó tẹ àwọn èèyàn mi lórí YouTube wọ́n bínú gan láwọn onírà stíkà fún mi kò dáa bẹ́ẹ̀ o mi sọmọ bẹ́ẹ̀ o wẹ́ẹ́ bẹ́ẹ̀ bá lè rà fún mi kò sí wàhálà o kò sí ṣòro o kò sí yọnu o mi ò ní wáyé tí o ẹ̀ ní wèmí náà tí o. now a máa padà wá pẹ̀lú part 3 kọ́ọ̀lù sáà nídìí láti gba kọ́ọ̀lù sá ẹjá máa lọ torí time mi fẹ́ ká gba kọ́ọ̀lù tí èèyàn bá pè mí wọlé o mo lè gbá o ń bo mo sọ̀rọ̀ dé 6 minutes 1 second kí n lè rántí ibi tá a ti máa píìkì padà. Àánú Olódùmarè ní fi sílẹ̀ o ẹ bá mi ẹ ní mọ̀ ṣe ẹ ní mọ̀ bàyà ẹ ní mọ̀ bànújẹ́. How do we buy stickers? Okay níbi tẹ́tí wò mí yẹn tó bá jórí fóònù nísàlẹ̀ lọ́wọ́ ọ̀tún yín ẹ máa rí $sign $s tán kọ s sí tẹ́ bá ti click lórí ẹ̀ ó máa gbé lọ síbi sticker yẹn wà. Ṣé n dúró díẹ̀ ní kẹ́ ra sticker fún mi ẹ jẹ́ n dúró díẹ̀ wọ́n náà gbọ́n fẹ́ ra sticker fún mi. Bọ́dà gbọ́n fẹ́ ra sticker fún mi. Ńgbà tí èèyàn tóbìnrin ti kúrò lọ́dún èèyàn láti bí ọdún 3 tí ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀ ẹ̀ nísìn ẹnìkan gbé lọ hòtẹ́ẹ̀lì ẹnìkan gbalé fún ilé ibo wọn gbà fún anybody ló lè wà stranded ẹni tó bá súnmọ́ náà ni yóò pè Yorùbá lẹ́ni tó bá ta bá sùn tì ní họ ní lára ẹni a bá sùn tì là á jarun pálù nbí ọ̀kánjú ẹ̀ ní bá so sí láti ka ẹgbọ́n nǹkan tí wúmà yìí sọ kò mẹ́nibọ́dì ní Nàìjíríà débi tí yọ́mọ̀ yẹn lẹ Yorùbá débi tí yọ́wọ́ àmọ̀ yẹn ní wò ó ntọ́hàn tó dájú tí òmùgbéyàwó wọn wọ́ọ̀kì ọ̀pọ̀lọpọ̀ nǹkan la máa sọ níwájú lórí ètò yìí lára ẹ̀ ni pé kò sí courtship láàrin wọn kó yóò tó dé ìbálòpọ̀ alẹ́ patí ọkùnrin ti mutí yó ọkùnrin ti mu gbó yó obìnrin ti mutí yó Yorùbá sì ní ìyá mu gbó ìyá mutí bàbá ń díjà lẹ̀ wèrè mú wèrè lóde ni yes ìyá mutí bàbá mu gbó kí wá ni wọ́n bí ọmọ ìwúrú ọmọ ìwú ni wọ́n bí ṣe bá já bára wa sọ tọrọ ẹni tí ń pè mí mi ò lè píìkì ẹni tí ń pè mí ẹ̀sà nọ́mbà tẹ́ lè pè mí sí ẹ̀kọ́ tẹ̀ mo ń ṣe program lórí ibi tẹ́ ti ń pè mí ẹ̀ foríjì mi nọ́mbà tẹ́ lè pè mí sí náà ni +234 915 147 9599 +234 915 147 9599 bẹ́ẹ̀ bá rí mi pè é bẹ́ẹ̀ mú pìkì ẹ̀. Oh my God, Mr. Niyi Olufemi, God bless you. I appreciate. Ẹ̀yin náà wà ní depreciate o, ẹ máa appreciate sí ni. Gbogbo ìdáwọ́lé yín yóò máa appreciate ni. Okòwò yín yóò máa appreciate ni. Ọ̀nà jẹ́ àtọ̀nà mú yín yóò máa appreciate ni. Ibi tó ń gbà wọlé fún yóò máa appreciate ni. Ẹ ní ever depreciate láṣẹ Èdùmàrè. Like I said, ẹni tó pè mí ẹ má pè mí sórí ibi tẹ́ pè mí ẹ mi nílé pick ẹ. Máa láàrin ìṣẹ́jú kan bí n bá ti rí call ń máa lọ. Mr. Niyi Olufemi, mo appreciate sticker tẹ́ ra fún mi o. Ẹ̀yin náà tẹ́ fẹ́ ra sticker fún mi, ẹ tètè ra kí n tó máa lọ o. Àkàndá ń relé ká ẹ má bàa dárò. Bẹ́ẹ̀ bá dárò yòókù tún dọ̀la, yòókù tún dàkókò mi. Ẹ ra sticker fún mi, ẹ ra sticker fún mi. Àkàndá ló ń béèrè, ẹ ra sticker fún mi, ẹ ra sticker fún mi, ẹ ra sticker fún mi. Àkàndá ló ń béèrè, ẹ ra sticker fún mi. Hello sir. Hello sir. Yes sir. Ẹ kálẹ́. Yes sir. Ẹ kálẹ́. Yẹ ẹ̀kú iṣẹ́ ẹ pẹ̀tù. Yes. Yẹ nǹkan tí fẹ́ sọ lórí kẹtẹ́ sọ yẹn ni pé àkọ́kọ́ ó yẹ kó sún Olúwo fún rẹ́pì. Ó yẹ kó sún ẹ̀ fún rẹ́pì because gbogbo nǹkan tó kàn ń parọ́ jọ tó fi ń ṣe kiri alẹ́ kejì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ gbogbo yòókù kù fún palace lọ ni. Bẹ́ẹ̀ni. Láti ṣe because àṣírí ti ń wọ̀n sìn pé gbogbo nǹkan tó kàn ṣe irọ́ ló kàn pa. Irọ́ ni. Ọtí ilé òròpọ̀ Olúwo ní a good adviser. Mi òròpọ̀ ní good adviser rárá because nǹkan tó fẹ́ gbé jáde sórí YouTube gbogbo ayé ló fẹ́ rí
apáàtì pé ọ̀ni ò tiẹ̀ ní interest lórí ẹ̀kọ́ tẹ̀ rí ìròkú rí tí ẹ̀rù kan ti àwọn kan tó mọ̀ pé yes kí nìyí wọ́n lè mú evidence jáde tó máa ta pé ó yẹ kó ṣe àbí o ó yẹ kó ṣe àmọ́ pé ọpọlọ ẹ̀ ti dọ́bà náà bọ̀ tó kò yẹ kó ṣe irú kan bẹ́ẹ̀ yẹn tó nìyẹn sì wọ́n ti mọ̀ pé rapist ló fi fẹ́ ẹlẹ́ni tó gbogbo ẹ̀ ló wà ní tó ọkọ̀ tí máa yẹn sọ pé kò lè wọ Canada mọ́ nìyẹn ó sì ṣe gẹ́ẹ̀tì kan tí máa yẹn tún sọ pé kò lè wọ Canada because pé wà yẹn tó bá gbé Canada ẹ gbàgbé ẹ̀ sọ̀rọ̀ ọba mọ́ ó dàrọ̀ ẹ̀ ṣe ó dàrọ̀ sà so bọ́n bá ti gbé bàbá ní Canada lọ́ba máa ń wò ó nù kábíyèsí ẹ má lọ Canada o ẹ má lọ bọ̀ tó Olúwo láwọn wà ní Canada lẹ́nujọ́ mẹ́ta yìí tí wọ́n ń ṣe fídíò tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n wọ Rolls Royce bàbá láwọn lọ Canada náà o wọ́n tún appreciate àwọn Canada pé wọ́n bóyá òdì kejì Canada bàbá lọ. ẹ̀yin olólùfẹ́ ẹ wo a ò ní rí jù báyìí lọ ó bá tún ṣe ń lọ báyìí a máa bù yín gbọ́ lọ́lọ́kan òjọ̀kan ó dàbọ̀.